nítorí tó jí jẹnẹrétọ̀ gbé Victor rẹ́wọ̀n ọdún 3 he. ilé-ẹjọ́ májísírèètì tó wà lágbègbè òkè ẹ̀dà nílùú àkúrẹ́ ìpínlẹ̀ ondo ti dájọ́ ẹ̀wọ̀n ọdún 3 fún ọkùnrin ẹni ọdún 21 kan Victor Isaac fún jíjẹ̀bi ẹ̀sùn olè jíjà èyí tí wọ́n torí rẹ̀ wọ́ lọ sí kóòtù ọ̀hún níbàámu pẹ̀lú ẹ̀sùn tí wọ́n kà sí ọ̀daràn náà lẹ́sẹ̀. nǹkan bíi aago 2 ọ̀sán ọjọ́ 6 oṣù kínní ọdún tá a wà yìí lọ́wọ́ àwọn agbófinró tẹ̀sán ìjàpọ̀ tẹ Victor lẹ́yìn tó lọ jí ẹ̀rọ amúnáwá ńlá kan ní ojúlé 10 ládùúgbò ìmàdẹ̀ èyí tó wà nínú ẹ́stéètì ìjàpọ̀. jẹnẹrétọ̀ tó jí gbé ọ̀hún ni wọ́n ló jẹ́ ti ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Alphonsus Opoju èyí tí owó rẹ̀ tó $500,000 náírà 500,000. olùjẹ́jọ́ ọ̀hún ni wọ́n fẹ̀sùn olè jíjà kàn lásìkò ìgbẹ́jọ́. ẹ̀sùn yìí ni wọ́n ló tako abala 473 383 tó sì ní ìjìyà tó lágbára nínú abala 410 390 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. nínú ọ̀rọ̀ rẹ̀ Victor ní lóòótọ́ lòun jí ẹ̀rọ amúnáwá náà tí òun sì tà á fún Aboki kan ní $9,000 náírà péré. amòfin Kẹ́hìndé Òsádùgbà tó jẹ́ agbẹnusọ fún olùjẹ́jọ́ nínú àwíjàre tirẹ̀ bẹ̀bẹ̀ kí adájọ́ ṣíjú àánú wò ó níwọ̀n ìgbà tí kò ti fún ilé-ẹjọ́ ní wàhálà lọ títí kó tó jẹ́wọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi. ó ní tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò tún yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa pẹ́ lórí ìkúnlẹ̀. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Tọ́pẹ́ Aládéjà náà ní gbogbo ẹ̀rí tí àwọn olùpẹ̀jọ́ fi síwájú ilé-ẹjọ́ ló fìdí rẹ̀ múlẹ̀ pé olùjẹ́jọ́ jẹ̀bi ẹ̀sùn kan ṣoṣo tí wọ́n fi kàn án ọ̀hún. adájọ́ ní òun pàṣẹ kí ọkùnrin náà lọ fẹ̀wọ̀n ọdún 3 jura pẹ̀lú iṣẹ́ àṣekára kéyìí lè kọ́ ọ lọ́gbọ́n láti ṣíjú kúrò nínú jíjí nǹkan ní nǹkan lọ́jọ́ míì. Olúṣèyẹ Ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.